Africa Content TV. Gbogbo yín pátápátá tọmọtọmọ ní ṣìgbàdùn Amẹ́ríkà àbí Kánádà ò ní kọ̀ wá ọmọkànlá ọmọ fi wá sọ́kò. Gbégbé ìgbé sọ́kò. Àyìnbó ọmọ bàrà alábàámbí ọmọ orí. Ọ̀rẹ́ gbà pé òótọ́ ọmọ bàrà ẹni ẹbí mi ń dání. Ẹni ọ̀rẹ́ bá dà máa fi ṣe bínú. Màmá ẹ̀rọ tí ẹ̀gà ní mi. Ọmọ tí kì í sùn ní àkọ́ni fáró bí. Àbíkàlẹ́ fáró bí òní sọ̀rọ̀ ọ̀ṣun. Ọmọ alágbèé yìí ìlú ìsọ̀lọ́ mi. Àbúradé ṣílò mi, àbíbù mi, àbíbù lè ṣìnà ọ̀pọ̀pọ̀rọ̀ mi. Àyọ̀ ní ìlú lè jẹ́ mi. Mi ò lè gbàgbé ọ̀rẹ́ mi, ọmọ fi ìjàbí o. Bí ìyá nínú mi ọmọ fi ìjàbí àbí. Mi ò lè gbàgbé ọ̀rẹ́ mi, ọmọ yìí sọ. Pàṣẹ ìlú gbogbo wọn nílùú ìtura arábẹ́ bí mi. Ẹ̀rù máa ní dọ̀là rẹ̀ yọ. Ògèdè ọ̀bẹ yẹ. Ògèdè ọ̀bẹ yẹ. Ògèdè ọba orí. Ẹ wọlé gbogbo gbèsè gbogbo lọ́wọ́ rí. Orí ẹni là jí sí, orí ẹni là jí bẹ́ẹ̀, àti ìtọ́lọ́ gbogbo. Ìlera máa ń pè mí ránṣẹ́ o, wọ́n ní bá ti ṣe. Ìṣirò mi ṣe o, ọlọ́run ọba. Ìgbà táwọn bá ti gbé kí ọmọ ẹni ọ̀kẹ́ ní ọmọ ẹ̀yà, àrí ìgbà ti ṣe. Àrí ìgbà ti ṣe. Àsìkò ìṣe ọlọ́run wa. Àrí ìgbà ti ṣe. Ìpè ìtàn ọmọ ẹni kẹ́mi ọ̀yà parí.